أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. هذا بيان للناس وهدى ورحمة للمؤمنين. الله يا الله، الله يا الله، الله يا ربنا، الله يا كافي، الله يا ربنا، الله يا الله يا الله، الله يا كافي، الله يا شافي، الله سلمنا، الله يعافينا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الحامدين حمد الذاكرين حمد الشاكرين. ọpẹ́ tí àwọn onísìkìrì máa ń dá ọpẹ́ tó tọ́ sí Ọlọ́run ọba àlékè ọlá gangan ọpẹ́ tá a máa dún tọ́lọ́run gan ó máa sọ pé wọ́n ń dúpẹ́ òun là ń dún fọ́lọ́run. إن الله وملائكته يصلون على النبي. Ọlọ́run ọba máa ṣẹ̀ṣẹ̀ láti. يا أيها الذين آمنوا gbogbo àwọn tábà wá nífẹ̀ẹ́ ànábì. صلوا عليه وسلموا تسليما. إن الله وملائكته يصلون على النبي. wá ṣe lecture mi wá ṣe lecture mo wá kí àwọn tí wọ́n gbé ètò yìí kalẹ̀ ni. I'm not a lecturer. Nítorí àwọn wá sí máa sọ̀rọ̀ I'm not a lecturer. Adá ọpẹ́ fún Ọlọ́run tó pọ̀. Alhamdulillah. Wassalatu wassalam ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa man tabi'a tariqahum ila yawmil qiyamah. Amina amina amin ya Allah. Afi wala bi afiki Maulana Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala anhu. Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ àti ìkẹ́ wọn. Àmín. Maulana Sheikh Ibrahim Niyas. Yes, radiyallahu ta'ala anhu. Ọlọ́run jẹ́ kí àlùbáríkà wọn ká jẹ́ pẹ́. Àmín àmín. Nínú àlùbáríkà wọn lélẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Masha Allah. Ẹni tá a bá láyé tá a ń fi orúkọ ẹ̀ jẹun. tá a orúkọ wọn jẹun. Wòlíì tọ́lọ́ rán sí gbogbo ayé. Maulana Sheikh Alhaji Ibrahim Niyas. Yes, radiyallahu ta'ala anhu. Àfi bẹ́ẹ̀ náà àfi kí baba Maulana al-Majzubullah al-Hakiki. الذي لا يعرفه إلا العارفون أنفسهم أمير الأولياء وشمس الدين الإسلام مولانا شيخ محمد الجامع بولالا رضي الله تعالى عنه. البركة
afọlábẹ́ bàbá wa gbọ́lá Adamallahu hayatahu. akí wọn kọ́lọ́mbà fún ọlọ́pọ̀lọpọ̀ àlàáfíà Àmín. àwọn òbí tó bí wa ọlọ́njọ́ àwọn tó wà láyé lọ́nba kẹ́wọ̀n kẹta yé آمين آمين àwọn tó ti lọ ọlọ́nba kẹ́wọ̀n kẹta kíyàmà gbogbo àwọn afáyẹ̀ nìkan kan wa ọlọ́run kó bá ṣe dáadáa fún wọn. Ó bá ṣe dáadáa bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan. inna atayna kullu Allah. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. mo kí jókòó gbogbo àwọn zakiruna wa zakirat. Aki àwọn zakimu wa zakimat. الذاكرين والذاكرات Azakimun lọ́kùnrin àti في هذا الجلسة المباركة. Kàmbẹ́nikálẹ̀ jòkó àlùbẹ́kẹ̀ yìí. Bàbá wa Imam Lekki kí yín. بارك الله فينا. Ọlọ́run ó ṣàlékún àlùbẹ́kẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀ sàmì jẹ̀mọ́. الله في البركة سلي تاشي. Ọlọ́run bá àlùbẹ́kẹ̀ sí tòní iná. الله في البركة سي. Àmín ya Allah. الله في البركة سي. Ọlọ́run fi sí. الله wá jẹ́ kí iṣẹ́ náà pẹ́. Ọlọ́run wá jẹ́ kí iṣẹ́ náà pẹ́ fún yín. Torí tó bá pẹ́ náà ni ayé máa mọ̀ pa mọ́ tá à ń ṣe. Ìgbà tó bá pẹ́ la yóò fi màgbá máa tán ṣe. Ọlọ́run jó pẹ́ o. Ọlọ́run jẹ́ ó pẹ́. Kó máa lọ bẹ́ẹ̀. Jẹ́ ó máa lọ bẹ́ẹ̀. Kó máa lọ bẹ́ẹ̀. Kó máa lọ bẹ́ẹ̀. Àtàyà Màlìkíyà. Torí nǹkan original ni. Original gẹ́gẹ́ Òun ṣe ní fake. gbogbo tá a gbé dání yìí. Original ni. Original ni. Kọ́lọ̀ ń jẹ́ àríṣe pẹ́. Mo fi jókòó kí bàbá wa Sheikh tí Ọlọ́run fi ní ìfipọ́n ilé. Tọ́lọ́ kò ní ipá wọn lé tó fi yẹ wọn sí. Wòlíì Ọlọ́run nìyí. Wòlíì ni wọ́n. Ọ̀rọ̀ àbálíkọ́líbù wọlé wòlíì Ọlọ́run ni wọ́n. Wòlíì gẹ́gẹ́ ni wọ́n. Àwọn ṣe àbálíkọ́líbù gbapò ni. Ibà wọ́n fi gbapò níwájú Ọlọ́run ni. Sí ọ̀pọ̀lọpọ̀ àfa òní. Tí ọ̀fà ọ̀pọ̀ Àmọ́ Ọlọ́run wá fi nǹkan yẹn pamọ́ sí wọn lára. Masha Allah. Ó ṣe kọ̀sídà débẹ̀. Wọ́n ṣe azikaru débẹ̀. Wọ́n yin anabi débẹ̀. Wọ́n tẹ̀lé àwọn Ọlọ́run tó fi débẹ̀. Allah. Ọlọ́run wá ṣe wọ́n ní ẹ̀ńdẹ́gbẹ́ táwọn ọba ní àríbẹ̀ àdẹ̀ríbẹ̀. Allah. Wọ́n tó bá kọ́ dá ọmọ ló dá ọmọ. Mọ̀lánà Sheikh Musliuddin Al-Mubarak أدام الله حياته. Yunus Sultan Zakiru. Kọ́ ń jẹ́ kí a rí yín pẹ́ o. آمين. Sultan ń ṣòye kékeré. Wọ́n wá jẹ́ fún gbogbo Zakiri. Wọ́n Zakirat. Bẹ́ẹ̀ Ní gbogbo Nàìjíríà tá a wà yìí. gbogbo Nàìjíríà tá a wà yìí ni. Ọlọ́run jẹ́ a rí pẹ́ bàbá. Ọlọ́run jẹ́ àmì pẹ́. Ẹ kú ìkó wa mọ́ra. Masha Allah. Ẹ kú ìkàwákún. Tábà ti ń pè yìí ẹ máa ń bá wa Ṣé sọ̀rọ̀. wà lẹ́ẹ̀kẹ́ náà? Ẹ̀jẹ̀ ń pọ́n wa lé gẹ́gẹ́ bí ọmọ dídá jẹ́. Allah. Ọlọ́run bá pọ́n iná lé o. آمين. Mo fi kí president gbogbo DHAIGMAN. Àwọn dà àbọ̀sí lọ. À ń kí president gbogbo lé. Pẹ̀rẹ̀sì President. ẹni tó mọ̀nà òun la tẹ̀lé. Ẹni tó mọ̀nà la tẹ̀lé. A ṣe president jẹ. Ibà àṣìjẹ. Ọlọ́run á jẹ́ kí wọ́n ti rúre. Ọlọ́run á jẹ́ kí wọ́n sọ̀re. آمين يا الله. Mo sọ fún ẹjọ́ tí mo rí wọn láti wọn ní ẹrù ńlá lẹ gbé sórí. Allah. Ẹ̀yin ni gbogbo àwọn Zakiri ni wà Zakira tún tẹ̀lé. Masha Allah. Ẹrù ni o. Ṣẹ́rí Ẹ̀rù ńlá ni. ìjókòó tẹ wá gbóná tẹ́lẹ̀ àbí lè gbóná ju bí tẹ wá lọ́sìn. Allah. Torí from different states. Ọwọ́ kó ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára sábẹ́ yín. Wọ́n ṣe àwọn ilé àwọn alágbára. Ṣé tó ń ṣe kọ̀sídà ń ṣe yàn lásán tó ń ṣe díwáànù ṣe Ibrahim kò ń ṣe yàn lásán. Kò ń ṣèyàn lásán. Tó mú díwáànù ṣe Ibrahim níṣẹ́ kò ń ṣe yàn lásán. Àfi tó wáyé sọ̀rọ̀ ìdìyàn lásán ló kù. Allah. Tó wáyé sọ̀rọ̀ ìdìyàn lásán ló kù. Allah. Tó bá mọ tí Ibrahim ń sọ ni wọ́n mọ̀ pé ó ju kí wọ́n máa pèrè ẹ̀lẹ́yìn lásán mọ́. Ojú kéèyàn máa pe ẹlẹ́yìn lásán lọ. Nígbà tí o ní fáwákìtì wàsá àti sọ̀ráfùtù ní zikiri yìí. فوقتي وساعاتي Má jáde sí صرفت i. Gbogbo ìgbà táwa fi iná fẹ́ wọṣọ. صلاة ومدحا. Àmì ò ní ìdí ẹ̀ mo fọlọ́n bẹ́ẹ̀ jọ̀ọ́ má bínú. Gbogbo àtàwọn ń dààmú pa fẹ́ wọṣọ. A fẹ́ ṣe fàájì a fẹ́ náwó ṣé Ibrahim ní ìyẹn kọ́ ibi tẹ́ ń lọ ẹ̀kọ́ lèmi ń lọ. Ibi tẹ́ ń lọ kọ́ mi ń lọ. Ilẹ̀kùn tẹ́mi kan yẹn àṣejù àwọ̀. Àṣejù gbọ́dọ̀ wọ̀. Ọdẹ lu àṣejù yẹn
Ọlọ́run dẹ̀ rí wọn ànábì rí wọn Ọlọ́run yọ́nú sí wọn ànábì náà wá yọ́nú sí wọn. Tí o bá sí yọ́nú ní ọ̀rọ̀ ṣe Ibrahim ò ní máa ka díwá kò ní popular tó yẹn ọmọ ká inú adé máa dùn ẹ ò dẹ̀rẹ́ ni tó kọ́ wọ́n dẹ̀ fọ́ọ̀sì ẹ̀ka gbígbàdúrà kan ni mo fi ní pé nǹkan tó jẹ́ over valid over authentic òun ni consider ṣe Ibrahim mo ṣe máa ń tẹnu wọn pé ẹ já gbọ́ consider ẹ jẹ́ tábà tẹ̀ ń lùlù ẹjọ́ kó máa jáde pé à ń ka consider tó bá bí wá wíkí lè ń ṣe ẹ̀gbọ́n tó ń kà ń bẹ̀ ni ẹ̀ńtọ́lọ̀ ní ká máa yìn nìyẹn ẹ̀ńtọ́lọ̀ ní ká máa gbé ọlá fún nìyẹn òun là ń gbé fún l'Ànábì oníṣẹ́ Ibrahim wá júwe fún wa a lè mọ̀ àmọ́ ṣe Ibrahim pàtàkì díwánu yẹn ẹ mọ àní ẹtùmá ẹ nífẹ̀ẹ́ sí tí ó pamọ́ mo já yín sí ọ̀nà rẹ tó bá gbọ́ consider níbi kan táre ò bá ti gbọ̀n tí vibe yẹn ò sí lára ẹ a jẹ́ pé oníjà àtúnṣe tí ò múfù ẹ ara ẹ níjà àtúnṣe ẹ gbọ́ wọ́n ní tó bá ń ṣe wàá rówó o àmọ́ tó bá tọ́ sínú ànábì tó bá kó ní o ṣe dáadáa tọkàntọkàn wàá rí. wà á bọ̀wọ́ tó bá tọ́ sínú ànábì tọkàntọkàn. má tó dùgbẹ́ nìkan ra mọ́tò jẹ wọ́n lọ́la lọ ṣe àníyàn tó fẹ́ fi lọ ní kó fi lọ pé mo fẹ́ bá ànábì ṣọ̀rẹ́. ànábì mo fẹ́ bá ṣọ̀rẹ́. mo kí president mo kí vice president Sheikh Al-Imam àkí gbogbo àwọn tó jẹ́ olóyè amira DHAIGMAN gbogbo esco lápapọ̀ president ló wọlé yìí Sheikh Ahmad Tijani agbárígidómọ̀ mo ti ṣàdúrà fún ike tó wọlé kò ní yíwọ́ mọ́ yín lọ́wọ́ o kò ní dàrú mọ́ yín lọ́wọ́ o wọ́n ní sọ pé ṣé kò wá tán yín báyìí ó ti túká kò ní ṣẹlẹ̀ sí láíláí ẹ bá tún lo first term tó a tún máa dìbò ẹ máa lọ kejì a máa tẹ̀ka fún yín a máa náwó campaign ẹ fọkàn balẹ̀ ẹ máa ṣẹlẹ̀ kejì ẹ bá kú mbẹ a tún máa gbẹ lómi wọlé ẹ̀yin náà tún máa wò kíkẹ́ àmọ́ tó fi máa rí bẹ́ẹ̀ ni pé kó má yí ọmọ yín lọ́wọ́ inshallah kò tẹ̀ ní yíwọ́ afẹ́rù kọ́ báyìí mr afẹ́ anídìí ẹ̀ tí ìṣọ̀kan yẹn bá wà ẹnu máa ṣe kí ni ẹnu á tọrọ ẹnu á lẹ̀ dókè ẹni tẹ́ bá ránṣẹ́ ká wù láti jíṣẹ́ fún yín torí pé ẹ wá ní group mo wá kí gbogbo àpapọ̀ láti federal mo kí lápapọ̀ bẹ́ẹ̀ kọ́ ń jarí gbogbo yín pẹ́ mo wá padà sórí state gọ́vnọ̀ dà Èkó ló ń pè bí Èkó lágbára wà Èkó lágbára ń gbé Èkó ni gọ́vnọ̀ olúwa fi ara wé gọ́vnọ̀ Èkó sísan olúwa ń bẹ̀ sẹ́ńtàrì gbogbo nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ tí náà rí bẹ́ẹ̀ o ní ojú ọ̀nà síkiri yìí o gọ́vnọ̀ tẹ jẹ àyè tó tóbi ni gbàtọ́ ní gọ́vnọ̀ ni mo ní ẹ tún ṣe state ọ́ní state wà mo ní àwọn tẹ̀dá bẹ́ẹ̀ ẹ kúṣẹ́ o mo rí ìgbìyànjú yín lórí ẹ̀ mo rí bẹ́ẹ̀ ṣe ń push tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ tẹ́ bá tó pè mí gbẹ́ lè sùn mà ní àṣẹ lórí kínní mo gbà àṣẹ tọkàntọkàn yín lẹ fi gbà fún DHAIGMAN tọkàntọkàn yín lẹ fi ń ṣe kò dẹ́ ṣe pé ìnìyàn àtànú ló ti ń ṣẹlẹ̀ torí ẹ value kò tẹ́ gbé dání kò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ àmìrà náà ọjọ́ ń dààmú lórí ẹ̀ yìí àtàwọn tó jẹ́ kọ́mítì lápapọ̀ ẹ kú iṣẹ́ náà o mi ò ní tí mo fẹ́ sọ láàyè ju pé bẹ́ẹ̀ ṣe ṣe náà ni ẹ máa ṣe lọ. bẹ́ẹ̀ ṣe ń ṣe ni ẹ máa ṣe lọ. tún bá a sọ sí. bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ ẹ máa ṣe lọ. bẹ́ẹ̀ ṣe ń yan ànábì ni kẹ́ ẹ máa yín lọ. ẹ já lo inú mímọ́. inú mímọ́. ẹ lọ mọ̀ pé gbogbo àwọn tẹ́ fi jó lórí wọ́n bí yín pọ̀ o. wọ́n bí yín pọ̀ bẹ́ẹ̀ ni. kódà kan bí yín pọ̀ pé ìwà yín ò lè jọra. kò lè jọra wọn. àwọn àtẹ̀yìn máa ń jà
ọmọ ìyá náà dẹ̀ máa jà bàbá àtọmọ máa jà ìyá àtọmọ máa jà ẹ kọ́kọ́ lọ́mọ yẹn o ẹ lọ mọ̀ bẹ́ẹ̀. management la lè fi ṣe o ọmọ máléjì ara wa ni. management ni o bẹ́ẹ̀ni. ẹnìkan ṣe bí ọ̀gá ni a máa gbé nǹkan síwájú náà ni àgbéyàn kan síwájú náà ni. ọ̀gá náà máa ní tí ò bá sẹ́yìn kò sé mi torí kárìn kápọ̀ yíyẹ ní. olóyìnbó dẹ̀ ní without gíní kan make a forest double tree tree cannot make a forest igi kan ò lè dágbó ṣe tí mo mú bá wẹ̀ tí o bá rí ẹnìkan kírun lẹ́yìn ẹ̀ ó ti kó mọ́mú nìyẹn ó ti di nǹkan míì gbogbo àwọn tó bá fún ní àyíká dìímú ẹja dìímú pẹ̀lú pé kí ni iṣẹ́ ọlọ́mọ fẹ́ jẹ́ gbogbo nǹkan ló ní tán o ń bọ̀ wá dí tán o bàbá ṣé mùsùlùmí nìyẹn ó ń jẹ́ kí ìwà yìí lọ́ máa pè wọ́n àti rí pọ́ ṣiṣẹ́ ni. wọ́n ti ṣiṣẹ́ látàná. wọ́n dẹ̀ bà ilé jẹ́ ọ̀bọ̀nà jẹ́. wọ́n bà náà yẹn jẹ́. so wọ́n bà lé jẹ́. ilé káwa máa bá wọn bá máa pẹ́ gbogbo gbà gbogbo ẹni tẹ́ bá wà láàyè àṣẹ nínú DHAIGMAN ẹni ẹ̀ dìímú dáadáa. ẹ dìímú dáadáa ẹ má dòdò òru. nítorí bá ń dún kálukú ẹja sọ síta. ẹ̀sán kò tán lẹ́ẹ̀kan náà. ẹ má fi àwọn gómìnà sínú ẹ má fi president sínú ẹ má fi vice president amira gbogbo yẹn nítorí bá ń dún kálukú ẹ sọ síta. ẹ̀sán má gbọdọ̀ jẹ́ fáwọn tó ń bọ̀. gbogbo tá a gbà yín náà ayé la ti bá ayé la bá. gbogbo tá a dẹ̀ gbà yín náà ayé la máa filẹ̀ sí ayé la filẹ̀ sí. nítorí máa kó akú náà ní ìtàn zikiri tá à ń ṣe yìí méjì náà ni àwọn kan máa ṣe ní kọ̀rọ̀ àwọn kan máa ṣe wọ́n máa pariwo síta àwọn kan máa ṣe nínú ilé. méjèèjì lọ́lọ́run gbà wọlé gbogbo alálà zikiri gbogbo apáta alálà zikiri. ọ̀nà tá à ń gbà ṣe ló yàtọ̀ ọ̀nà tá à ń gbà ṣe ló yàtọ̀. ọ̀nà tá à ń gbà ṣe ló yàtọ̀ òun ló yàtọ̀. nínú mọ̀ràn tí mo fẹ́ fún wa nínú mọ̀ọ́nà. ó ní pé program wa yóò ti ń wà meaningful ó ń wà productive adẹ̀fẹ́ kó máa rí bẹ́ẹ̀ lọ. mo kọ́ ẹ̀kọ́ kan lára àwọn aṣíwájú kan tí mo tẹ̀lé ojú ọ̀nà tasawuf wọ́n ní kí ni sùnmọ̀ jòkó tá a jòkó lórúkọ tìjàníyà lórúkọ àná Muhammad sallallahu alaihi wasallam. tí ò wá sí tí a lè sọ pé ń ta fi ṣeré nígbà tá a parí ẹ̀ níjọ́ tí orí mi wú gbé èmi náà ń gbìyànjú Abuja mo ti gbọ́ lọ́dọ̀ àwọn Haúsá wọ́n ní abáfẹ́ yin ànábì abẹ́kọ́ ànábì síta ẹja jẹ́ kó nítumọ̀. kó nítumọ̀ létí àwọn èèyàn. ìkójọ wa pọ̀ kí ló bí? ǹjẹ́ owó tá a kójọ kí la fi ṣe? ṣàkọ jẹun akọ lọlé náà ni akọ gbá zikiri adẹ lọlé kí ló ń pè ní zikiri gangan náà ni ká ran ara lọ́wọ́. ẹja kọ́kọ́ rántí Ọlọ́run lára ara gbogbo wa. òun gangan ni zikiri tí Ọlọ́run bá ń sọ. lẹ́yìn gbàtẹ́ bá kírun tán ẹ rántí Ọlọ́run ìrántí tí ò dákẹ́ ní Kùránì pé ẹ máa rántí ara yín ẹni tí à ń jẹ ẹ fi DHAIGMAN ẹ fi ràn lọ́wọ́ kò dín kó jọ mọ ọjọ́ yín o kó wá láti ta ẹ ṣáà ṣèrànlọ́ pé orúkọ ànábì yà fi ń ṣe nǹkan nínú ìjọ wa DHAIGMAN Ọlọ́run á dẹ̀ fún yín ṣe àmín Ọlọ́run á fún yín ṣe àmín Ọlọ́run á fún yín ṣe o àmín. ní èyí tá a náà wá mo á níjọ́ tó wá bá mi mo sọ̀rọ̀ kan mo ní tẹ́fẹ́ ṣe dá wa mọ́ kí ni a fẹ́ achieve ń bẹ̀ yàtọ̀ sí pa fẹ́ gbowó mo á ní lọ́dọ̀ tèmi o ní tó wèmí láti máa ṣe tó fẹ́ kẹ́ ẹ máa ṣe ń DHAIGMAN mo fún ẹ̀rọ ọlọ́ta méjì kalẹ̀ ẹ wá wọn tí yà ń jẹ fún wọn láti mo ti deliver ẹ fún ẹ wá lórúkọ pé DHAIGMAN Lagos State a ṣe nǹkan báyìí so kí ẹ máa jẹ́ àmì pé a rí eléyìí ṣe ọ̀hún jẹ́ ká ṣe irú ẹ̀ pẹ́ dáadáa so gẹ́gẹ́ bí ètò Sheikh Saheed ọmọ wa ṣe àṣẹ sí tí mo sọ yìí so mo fi ẹ lọ́wọ́ mú ọ wá sórí stage gẹ́gẹ́ bí ètò tẹ́ gbé fún mi pé ọmọ bá yín sọ̀rọ̀ so láàrin ìṣẹ́jú díẹ̀ kí a dẹ̀ máa múra sí máa lọ ó lè pé no problem marhaba ya Sheikh nínú àwọn tí wọ́n lè ná tó ní fànàbí oníṣẹ́ Saheed wa
tí bá ń ṣe action kan ẹni tó ṣeré o Mustafa Rasulallah. tí bá náà kọ fáná bí ẹni tó ná rí jẹ́ kó lọ sókè la ilaha illallah Habibi Mustafa Rasulallah. Ọlọ́dàkùn illallah la ilaha illallah la ilaha illallah. الطيف السراب عن ركبي يا ẹni tó bá mọ ìlà ń ta yìí fún مواتينا خير الناس لسر صمما ẹni tó bá mọ ìwúrà وعلي ترى إن غنيه ببابه ما شاء الله وأمشي بالتاديب لطه مزلما أنادي أمين الله كنزين سره وموتي سوي الفاقة كنزا ومكنما أنادي إطاع من عيمنا محمدا أتاك خديم شائب الفاود مدما أتيت علي أم كفيك فإنما تقاربت لي مما كنت ملزما مقارما علي جود فيك تجمعت النبي محمد أتيتك لا أرجو سواك محمدا وأنت مزوري أنت للخير مودن لك العاد مني يا رسول فإنني أحبك حتى حين في القبر أدفن ولست أرى مستحسنا غير وجهي فليذا جمال غير وجه المدثر مردي كون المصطفى عين عينه وإلا فموتي في شوقا لأنصري هو العبد حقا والعنام عبيده فكن لي يا مختار كن لي لدى الجدس لا إله الله لا إله الله لا إله الله هو الله لا إله إلا الله لا الله لا إله الله لا إله الله هو نعوذ بالله من شر شيطان بجاه برهام نعوذ بالله من فقر زمان بجاه برهام كتب الله يا الله يا الله لا إله إلا الله الله لا إله إلا الله لا إله يا الله لا إله إلا الله لا إله إلا الله يا الله لا إله إلا الله الله لا إله إلا الله لا إله وصل الله يا ربي على حبيبي برهام سيدنا محمد ألفا والصحابي برهام كتب لا ó ṣe bú kọ́tẹ́nì kan fẹ́ bú wa anabi là ń pariwo sallallahu alayhi wa sallam. ẹni tí a dẹ̀ torí ẹ̀ ṣàzikiri ẹni tí ó dúró tiẹ̀ onízikiri ni oníyà òní jẹ mọ́dí ṣe Ibrahim so kí ọlọ́jà rí ají sáyé ti pẹ́. amina. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ẹ jẹ́ a dáhùn sálámà.
Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Àsìkò ti lọ. Àsìkò ti lọ. A nídìí kí a máa sọ nǹkan tó pọ̀ mọ́. Àmọ́ mo kí Ọlọ́run ọba tó tó kí, ọba tó tó kì, ọba ńlá, ọba tó dá gbogbo wa, tó fi ẹnu síbi tí ó yẹ kẹ́nu wà, tó fi imú síbi tí ó yẹ kí imú wà, tó fojú síbi tí ó yẹ kójú wà, tó fi gbogbo ara síbi tó yẹ kó wà. Alhamdulillah. Ẹ jẹ́ a dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Àwa ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Lẹ́yìn bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn bàbá tó ti lọ, gbogbo àwọn awliya Allah, Ọlọ́run ọba kó bá kí gbogbo wọn. Ala inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun. Ala inna awliya Allah. Kò nídìí. Láti ara bẹ́ẹ̀ mo kí ìkàlẹ̀ gbogbo àwọn bàbá látorí Sultanu Zakirin. Bàbá mi nìyẹn o. Ọlọ́run kó jẹ́ àárín pẹ́ sà. Ọlọ́run kó jẹ́ àárín pẹ́ sà. Bàbá ọmọ mi láti kínkínní ni. Àbí kí n sọ pé wọ́n bí mi sí ọwọ́ wọn ni. Ṣé ti Ọlọ́run kó jẹ́ àárín wọn pẹ́ láṣẹ Ọlọ́run. Mo wá fi àtàrà wọn mo kí Sheikh wa Imam Lekki. Ẹ bá ń pè tẹ́ bá ti rí ìmáàmù, tẹ́ bá ti rí mi, ẹ mọ̀ pé bóyá nǹkan kan ń ṣẹlẹ̀ ni. Ṣé ti yé tí ìmí bá fà Ọlọ́run kó járe pẹ́ bàbá. Mo wá kí ìkàlẹ̀ gbogbo àwọn bàbá, mo kí gọ́vnà wa bàbá, kò ní bàjẹ́ fún yín ní Lagos chapter. Ọlọ́run kó járe pẹ́ o, Ọlọ́run kó járe pẹ́. National President bàbá kò ní bàjẹ́ o, bismillah. Ọlọ́run kó járe pẹ́. Nǹkan kékeré kan lèmi kàn fẹ́ sọ nípa torí àwọn ẹlòmíì wọ́n máa rí irú àkójọpọ̀ báyìí wọ́n wá ní irú kí nìyẹn, ṣé tó bá ṣẹ̀rí àmú ni wọ́n ń kọrin, àwọn olórin ni wọ́n náà, kí ló dé tí wọ́n wà ń bẹ̀ yẹn. Nítòótọ́ Al-Qur'an sọ fún wa wípé aṣ-ṣu'arā'u yattabi'uhumul ghaawūn. Ṣé ti yé ó gbé àyà yẹn bọ̀ pé ó gbé stis náà kọ́ wá ń bẹ̀, ó ní illal ladhīna āmanū wa 'amilu ṣ-ṣāliḥāt. Stis náà ò bí ńlá nìyẹn pé àyàfà àwọn tó bá gbàtọ́ lọ́wọ́n bá gbọ́ tí wọ́n dẹ̀ ṣe kí ni tó ṣiṣẹ́ rẹ̀ ní tí ó dẹ̀ fà á tí Ọlọ́run fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sáwọn olórin, kì í ṣe irú àwọn olórin tiwa báyìí. Torí àwọn olórin míì wọ́n máa ń kọrin pẹ̀lú àwọn khiyalatu tí ó bá wà lórí wọn ni, ìdàndán, because of imagination náà máa fi ń sọ̀rọ̀ ní tí òun ṣe tòótọ́ náà máa sọ. Wọ́n lè kọrin fún eléyìí níbi bí ìkọ́ pé ní ìwọ ló kó wa jọ, ìwọ ló lówó, tó bá dọ́dọ̀ ẹlòmíì náà nǹkan tí wọ́n sọ fún yẹn wọ́n á sọ fún eléyìí náà. Àmọ́ àwọn tó bá ti já sí pé wọ́n ń ṣe títọ́ Ọlọ́run àti tànábì wa Muhammad kò sí láìfí nínú yẹn. Nínú àwọn ẹni tí a wá rí tí wọ́n ti jẹ́ àwọn akọrin ní àsìkò Ànábì wa Muhammad ní Hasan bin Sabit wa, Ka'b bin Malik òun náà wà lára wọn, àti Abdullahi bin Rawaha. Ṣòtìyé nínú àwọn ẹni tí wọ́n ń kọrin gidi tó yẹ pé Ànábì náà tó tínú ẹ̀ dùn sí. So nídìí eléyìí ìtótọ́ ni Ọlọ́run ọba tó ti wá bá wa bẹ̀rẹ̀ báyìí ṣọ́dún àkọ́kọ́ ni àkọ́kọ́ ní eléyìí ní Lagos State. Alhamdulillah. Ọlọ́run kò wá ní fi eléyìí ṣe àṣemọ́, kò ní fi eléyìí ṣe àṣemọ́. Nǹkan tí a ti bẹ̀rẹ̀ báyìí jọmọ́ ẹ̀ bá wa ṣe àmì. Nǹkan tá a ti bẹ̀rẹ̀ báyìí Ọlọ́run ní fi ṣàṣemọ́. Sheikh Tajul Adabi ó sọ nínú tírà àdídí kọ́ nìyẹn, ó ní khabu rijilin lamuyekun dáadáa lija liyekirabi. Tabanika kà pẹ̀lú ohùn wọn, wọ́n máa ní khabu rijilin lamuyekun dáadáa lija liyekirabi. Pé khabu rijilin
téèyàn bá ń gbẹ́sẹ̀ díẹ̀díẹ̀ báyìí tó ń gbé díẹ̀díẹ̀ báyìí kàbọ̀kàbọ̀ ríjìlì làmìyẹ́kùn dáadáa lídà tó o bá ti di pé òun stop àbó òun gbẹ́sẹ̀ dúró lìyẹ̀kìrábì wà á débi tó ń lọ wà á súnmọ́ bẹ́ẹ̀. so ní tìrì ìdí eléyìí pẹ̀lú nǹkan kékeré tèmi náà máa fi support program wa máa fún yín ní $1,000 mo dẹ̀ máa fún yín ní káàṣì nísìnyí tó lọ ṣé ti yé kò ní bàjẹ́. Wasalaamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Kẹ́tọ́ sọ̀kalẹ̀ Alhaji Muhammad Saheed ẹ jẹ́ bá mi gbé àwọ̀dù Imam Lekki yẹn kí bàbá Mọ̀lánà Fadilatu Sheikh Musliuddin gbogbo agbo yìí ti ń retí ohun yín àwọn alájà kan wà mẹ́ yẹn tí wọ́n dé láti àwọn ìlú kan tí mi fẹ́ announce wọ́n ń dúró de àti gbóhùn yín bàbá Imam Lekki ẹ bá wa ẹ̀yin ní gbogbo Lagos State DHAIGMAN ni wọ́n fi ẹnu kò sí pé kẹ́ mọ́ jẹ́ chief adviser fún gbogbo DHAIGMAN Lagos State ẹnu yín náà ló wọ́ Sheikh wa Saheed débi ìgbà tẹ́ ń kéwú ọlọ́run ní ẹ̀sọ́ kalẹ̀ sí wàtà sọ́dọ̀ la yẹn àwọn èèyàn ti wò pé kéwú la tún fẹ́ gbọ́ lálẹ́ báyìí nísìn àwọn èèyàn ti fẹ́ àwọn èèyàn ti gbọ́ kéwú gan o ṣe nígbà tí kálukú wa gbọ́ $1,000 wọ́n fẹ́ ní kẹ́ máa kọ́ kàbùkàbù yẹn lọ wọ́n fẹ́ ní kẹ́ máa kọ́ lọ àdúgbò fọlọ́ Imam Lekki gbogbo DHAIGMAN dúpẹ́ fún yín o torí pé ẹni tó bá jẹ ọlá ìlú tó bá ń pè ní igi kò ní rí ní ìlú ni wọ́n wí o ọlọ́mọba wa dúpẹ́ fún yín o Sheikh wa Saheed bàbá wa Imam Lekki ẹ̀yin ti fún wa ní $1,000 Imam Lekki wa tún wà ní chief adviser fún gbogbo DHAIGMAN Lagos State gbogbo táwọn èèyàn ń jẹ ń bí lẹ́nu àgbọ̀dọ̀ pé wọ́n ń jẹ Imam Lekki ni Imam Lekki náà ló ń gbé gbogbo ẹ̀. DHAIGMAN Lagos State ẹ̀yin da ẹ̀dẹ̀ jókòó ṣe é mọ̀ọ́rẹ́ báyìí ẹ bọ́ tàtẹ́ ẹ bá mọ̀ọ́rẹ́. Mọ̀lásẹ̀ Musliuddin wọn kọ́ wa láì mọ̀ọ́rẹ́ wọn kọ́ wa ní ká mọ̀ọ́rẹ́ fọlọ́ọ̀rẹ́ ni gbogbo mùdí tí ó jà ní tí ó bá ti mọ̀ọ́rẹ́ fọlọ́ọ̀rẹ́ òun ló máa ń dá ọwọ́ wúlìdí padà fún ṣéwù ẹ̀ ó gbàgbé olóore nu. àbá Mọ̀lánà Sheikh Muhammad Saheed ọwọ́ yín la fẹ́ kí àwọ̀dù yìí ti di ọwọ́ torí pé àmọ̀gbín nínú yín àmọ̀kára wọn. bàbá Sheikh Musliuddin à ń retí bí ìsà àádọ́kùnrin kí pírẹsidẹ́ǹtì wa Sheikh Ahmad Tijani agbárígidoma káwọn náà máa bọ̀ vice president Abdul Salam Aroyisi kí àwọn náà máa bọ̀ káwọn náà máa bọ̀. bàbá Sheikh Al-Imam Abdul Hafeez Owoyemi Imam Lekki #1 talk and do ó ní tí o kọ́ mọ̀ tó wá di dé ó kọ̀ tún la ẹ̀ máa rọ́wọ́ mi mo ti gbàgbé pé ó kọ̀ tún la mo ti ronú lọ nínú ayé. Imam Lekki ní tí o kọ́ mọ̀ address tó máa já sídà. bàbá Sheikh Musliuddin àwọn ni ẹgbẹ́ sọ́wọ́ Mọ̀lánà bàbá Al-Imam Al-Hafeez Owoyemi Imam Lekki. Mashallah, mashallah, mashallah. alájà wa ẹjẹ bá mi lò kíní yẹn mo bọ̀ alájà kan bẹ nínú DHAIGMAN Lagos State ẹ bá lọ ẹ alájà kan bẹ nínú DHAIGMAN Lagos State kò sínú esco ó ti wà látọjú ayé Mọ̀lánà Dr. Abdullahi Yunus wàhálà wọn pọ̀ lórí zikiri ìyàwó jẹ wọn ń gbádùn sí ṣùgbọ́n ká mọ̀ọ́rẹ́ fún wọn kọ́ lè mọ̀ pé iṣẹ́ táwọn ń ṣe Ọlọ́run rí àwọn èèyàn náà tún ṣe kí ni o àrí àwọn ìmọ̀lú fasayara Allahu alájàwá Rukayat Umu Tijani ẹgbẹ́ ẹ̀rọ kan fún wọn iná àwọn tàbí fúnlẹ̀ pàmẹ́ntì wa ẹgbẹ́ ẹ̀rọ kan fún alájàwá Rukayat ẹ wá dúpẹ́ lọ́wọ́ Imam Lekki ẹ má bọ̀ alájàwá Alimat ìyá Kudus inú àwọn alájọṣe wa tí a rí pé àwọn náà tún gbìyànjú fún wa àrí wọn látọ̀dọ̀ wọn alájàwá ìyá Kudus káwọn náà wá gba ẹ̀rọ ẹlẹ́ẹ̀kejì ẹ̀rọ ọlọ́ta tá ń gbé fún yìí ìmáàmù wa Al-Hafeez Imam Lekki
àwọn ló fi ran ìjókòó yìí lọ pé àwọn fẹ́ ká tún máa ṣe empowerment fáwọn èèyàn kódà wọ́n sọ fún wa dé tó jọ máa fi di next year àwọn fẹ́ ká tún máa pín POS ẹlòmíì ikú tó pa ẹlòmíì ojú 20,000 lọ́ba mi nígbà tí òde èèyàn bá sọ̀rọ̀ ayé ẹ̀ ajá sẹ́ni pé ọmọ yín tó ti pẹ́ ni ọ̀yà ẹgbẹ́ kínní o kí yakudu sí ẹ náà máa bọ̀ kọ́ lè mọ̀ pé a pín ẹ lọ gbòkè báyìí kọ́ lè mọ̀ pé a pín kínní yẹn kì í ṣe pé a tọ́jú ẹ̀ sílé ẹ̀yin oní competition a máa pé kínní yín sí o ẹ̀yin tẹ́lẹ̀ gbọ́ sí kiri ẹ ṣáà mọ̀ pé Paso máa ń gbẹ́ kó tó play àwọn star kì í tètè play Bintu wà ń bì ṣé Muslim wà ń bì àrò yìí sí wà ń bì ṣé mo tí ì ṣe sí kiri ní garu tó bá lọlé dáàdi ayọ̀ sí ẹ lójú oorun mo láyà ẹ bá wa present ẹ fún ọmọ yín Ajawa Rukayat Umu Tijari látọ̀dọ̀ Imam Lekki wọ́n ní ẹkú gbìyànjú sínú DHAIGMAN látọjú ayé àwọn ọ̀gá wa Dr. Abdullahi àwọn eléyìí wọ́n ju Sakiru mi lọ níbi síkìrì night wọ́n lè pìtàn Sakiru mi à ń rán wọn ṣe káàkiri ni wọn ọ̀dẹ̀ wọ́jọ́ táwọn ti ń bá bọ̀ wọn ò torí ẹ̀ bínú báwọn sínú esco láti àná wọn lọlé inú hall yìí lájọ sùn mọ́jú kì í ṣe pé ọlọ́run ò ṣàánú yín oṣù bá kẹ́kẹ́ mọ̀ pé ohun tẹ́ ń ṣe yìí bọ́lọ́run ṣe rí yín àwa náà rí yín bí mọ́kà bá dé bá ṣe fún yín mọ́kà náà nù mọ́ṣáláà ó yá bàbá ẹ bá fọwọ́ sí fọ́tò ẹgbẹ́ fàjàwá Rukayat Umu Tijani mashallah ṣe ti yá owas ẹnì kejì dà ẹgbẹ́lẹ́ ok káwọn náà ká fọwọ́ sí ẹnì kejì rẹ Al-Hajawa Alimat Iya Kudus bisimilah oya oya ẹ yà fọ́tò náà. mọ̀lánà ẹ má jẹ́ ká tún náà ẹ pa a fẹ́ announce winners bẹ́ẹ̀ ṣe dúró àwọn ọmọ yín tí wọ́n ṣe díwánú kínní lẹ́ẹ̀kan ẹ bá ń kó pépà yẹn ó wà lórí kínní mi bẹ́ẹ̀ yẹn bí tí mo jòkó sí yẹn wọ́n ní àwọn méjì kan wọ́n fẹ́ gbẹ́gbẹ́ra wọn níbi first wọ́n ní Àpápá àti Ṣómólú wọ́n ń pariwo Ọlọ́run ni wọ́n ti kírun tipẹ́. ẹ bá mú ìwé yẹn ìwé yẹn dà àwọn méjèèjì tó dá kí sẹ́kọ̀ndì kọ́kọ́ máa ẹ bá mú ìwé yẹn náà ṣé jáde bàbá my deputy wọ́n lẹ́ni tó gbé sẹ́kọ̀ndì Sùúrùlérè ni ó gbé sẹ́kọ̀ndì àfàyẹ̀dà sẹ́kọ̀ndì ni Sùúrùlérè Imam Lekki wọ́n láwọn máa fún ẹni tó gbé second first yẹn àwọn méjì wà lórí ẹ̀ lọ́wọ́ first second third náà la ní kí first gba 100 kí second gba náà ẹ ṣe second láti Sùúrùlérè owó àwọn dà ẹ máa ẹ gòkè. Àpápá àti Ṣómólúdà ẹni tó gbé third Badagry zone àwọn dà Badagry zone tó gbé third yẹn dà kọ́ máa bọ̀ lókè báyìí bó ṣe lọ léyìn ó lè kí n jà ní kí ló lọ ṣe lé ṣó ń fọmọ lọ́yọ̀ lọ́wọ́ ni ọ̀nà yìí jìn ẹgbẹ́ bí lèmi ń gbé Sùúrùlérè rè second rè Àpápá àti Ṣómólú ẹdúró tira yín náà mọ̀lánà ẹ̀rọ báyìí ẹ jẹ́ ká kọ́ yín competition ṣe mọ̀lánà ẹ wí kíní kọ̀ọ̀kan àwọn yìí ká wí tẹ̀lé yín ká fi wọ ẹ̀ńtà fẹ́ gbé fọ́ọ̀sì fún àwọn méjèèjì ẹ̀yin ni ṣe bọ́ wù yín ní kálukú fi ń jẹun kiri a ti sọ bẹ́ẹ̀ ẹ má sọ fún mi mọ́ akramakumullah. فلتنفقوا بالمصطفى ختم أحمد أبي كوني ولا كلاك فرعا وماتدا قبل أن أعرف الأول سليت بدران اشتياك يا حمدا بابي نعم دم الذهب يعاني
وجدكم غوض الزمان Sultanu Gakiri ọmọ ọlọ́mọ láàrin èrò ẹ tún ṣe kínní yẹn fún wọn ẹ ṣe kọ́ sí torí wọn àwọn méjèèjì ti jábọ̀ papọ̀ o wọ́n jábọ̀ papọ̀. دواعي الداعي ووحب محمدا أبل الكون والأخلاق فرعا ومقصدا أتاني هوى دواعي الداعي ووحب Matuka òun ṣòjòrò àti pẹ́lẹ́. أبل القاسم الهادي لمن قد توحدا أباك الله واسع الفضل والعطاء. Ó gbọ́ àpápá bọ́lá òun ṣe máa ń ṣe nìyẹn àfa àwọn a máa mọ ètò tá a máa ṣe fẹ́ yìí náà àpápá ti gbé fọ́ọ̀sì nìyẹn kò lé tó yẹn báyẹn lẹ́nu ká sùjúdì náà ládàmọ́ torí ẹ̀ wí ní ṣètánì kì í ṣe ohun tó pẹ́ kò pẹ́ institute ní ádámọ̀ fàṣàjàdú ìlà ìbìlísà náà ló dá wà lálẹ́ náà wọ́n ní first prize yóò gba 100,000. Second prize yóò gba 70,000. Third prize yóò gba 50,000. Mo lánàá tún tọ́nu Zakiri. Ọlọ́njàre yín gbẹ́ bàbá vice àṣẹ ti wá látòkè nìyẹn. Apapa zone kàrídọ́là ìyá Murtada. عليك رضا الله يا مرتضى مددار يا دول فاتا مرتضى مددار يا دول فاتا مرتضى ìyanu Olúwa kó lọ bá Murtada àánú Olúwa kó lọ bá Murtada gbogbo gbàdáwọ̀ ẹnu bá ń pè ya Murtada gbogbo gbàdáwọ̀ ẹnu bá ń pè ya Murtada ó yá alayka ridallahi lárúbú alayka ridallahi ọ̀gá wa Madadari adé olè má ta Murtada. Madadari ade ole mata Murtada ọgá ṣekili yẹ fún wa salamu alal muslimin lil asrar baligi awagada ala ilahi dhabigi mola لقد وضع باب جلو غرزه به متاكل برغام قديم المناقض وقد قال مبدوء وين المفاوض أموري لا برام فهو المناقض بدر قالوا يا سيدي شيخ تجاني èmi kí ọ̀gá ni ọ èmi ò sọ kọ́kọ́ ọ̀gá ni mo kí ọ̀gá ló dúró yìí Sayyidi Sheikhu Tijani wal farsa wal ala wa uzul wadaili وأبو رباط الوبار لأكيكا وبالغاتم والمكتوب سومي عنده لختم ولاية وكتمان رتبتي زازل ختما زهرا ولايته فليس ولي بعده بالمزيات وإنك نيت أبا الفيد غينه يمين جميع العالمين ببينتي سيدي شيخ تجاني سيدي شيخ تجاني سيدي ẹ tún pàlù yẹn kíní kan jó lọ lórí atẹ́gùn lọ́wọ́ ẹ pàlù yẹn ọ̀gá sọ pé tọmọ bá mọ yìí dáàdì rẹ
ó yẹ kí dáàdì náà ó mọ iyì ọmọ àìlàlà àlà àìlàlà. mọ̀lá bí bàbá bá mọ iyì bébì rẹ̀ ó yẹ kí bébì náà ó mọ iyì bàbá o àìlà. wàlíbù Ibrahim kọ́díjà sáírẹ̀ làbàdà khairil alamin wa shakira famakana yad'u lilmadinati sagira sawa'in jitu ahmad zaya. bí dáàdi bá mọ iyì bébì rẹ̀ ó yẹ kí bébì náà ó mọ iyì bàbá àìláàlá. àìláàlá 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 Lekki. فسرت إبراهيم تبكي تذكرا إذا عبا للمولى الهلا وتباكرا متى دفنوني في التراب تعدزوا لك لقال ينوى غير لو كان مكسرا أني bíbára mọ̀ sọ́rẹ́ fún wa jọ ó yẹ ká lè sọ sóòrè báyìí àìlá. inú ìdùnnú tí bàbá wà lẹ́nu ni pé àti gọ́fúnà àti pírẹ́sídẹ́ǹtì èkó ló sọlẹ̀ sí ẹjẹ́ àmàlà àbújá lọ́dọ̀ tí ti já ní agbárùkìdó wọn. هو البرسول أعلى ووصل وسائل ولا كي قبنا تكاين ولا شيخ إبراهيم أي تي قبنا وي إمام النزيف لو وي مولانا شيخ إبراهيم بابانا واسوبي نالتي جاني أبو العباس آياتي قد فاز منها كتب بالكرامات لعائشة الفخر إذ جاءت بسيدنا شيخ تجاني كتب لكتب فريدة في المقامات أوانكي بابا وني ختم الولاية سلطان الولاية باب للولاية مفتاح الولاية لذاك انت كرام من موادته تعتادني الزفرات كل أوقات أقسمت بالتور أن شيء يهملني من دك أنه نين كالغبارات الله 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 لا إله إلا الله 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 يا الله لا إله إلا الله سوي يا مصطفى يا مصطفى يا مصطفى يا مصطفى يا مصطفى سيد النبي محمد رسول الله يا مصطفى سيد صبر إبراهيم حبيبة عالمي مولانا azam bara amuwo zaka senegal seru bara sew aya suratu ibrahim tabuka tabakura
ìdá abalílì mọ́lá ilẹ̀ kúlẹ̀ wà tàfàkúrà ariwo sáàkà tíṣà wípé bọ̀lá náà ṣe é wúralẹ̀ ya Ibrahim Senegali ṣé ìbò ọ̀dọ̀ Ibrahim Abibatu alami zikiri Abibatu alami ẹ wálé ẹ jẹ́ ń dúpẹ́ fáwọn olóore ẹ sọ lẹ́ẹ̀kan ẹ láàkọ́ yín kéèyàn má máa dúpẹ́ àwọn tẹ́ rí odidi ìlú kan ni wọ́n bẹ́ẹ̀ sẹ́ wọ́n wọ́n yìí odidi ìlú kan ni wọ́n tí wọ́n sọ̀rọ̀ grab kí a tún á pè wá pé ká máa bọ̀ tí wọ́n sì wá ẹ̀yin náà wòye àwọn tẹ́ ẹ pè kán rìn àwọn tí ò tí wá yẹn kẹ́ ẹ ṣe pé wọ́n àmọ́ wà àmọ́ kí ni ò tí ì jẹ́ kí wọ́n wá Yorùbá ní ẹni tá a rí àlè bu àwọn tá a wá rí kí ló ní ká fi ọpẹ́ hàn wọ́n adúpẹ́ fún yín adúpẹ́ fún yín àmọ́rírì yín o àwa tá à ń pè ń bàbá yìí ọmọ làwa náà lọ́dọ̀ àwọn kan ọlọ́run ní pa ẹni kékeré kò ní pa ẹni náà Abdul Hafeez bẹ́ẹ̀ ṣe sí ilé ẹsẹ̀ máa ṣe kéńtì tètè gbé máìkì ilẹ̀ torí àsìkò ó fún ní jẹ̀míyà àyàtí fèrò bí ṣáyé ti jáde Allah la ilaha illallah Allah la ilaha illallah. ẹ má jù ó pariwo jù kọsídà tí mo ṣe fún wọn lẹ́ẹ̀kan tí wọ́n gẹ̀ẹ́tì ẹni zikiri ẹni yẹn dùmọ̀lá hóbi yòhání wàjẹ̀kùnmú gáwùdù dàmání Allah la ilaha illallah Allah la ilaha illallah. dùmọ̀lá hóbi yòhání wàjẹ̀kùnmú gáwùdù dàmání Allah la ilaha illallah Allah la ilaha illallah. سر إلهي حبه حب جناني الله لا إله إلا الله الله لا إله إلا الله الله لما نعمة لما شيئا كما من آتي وبني الله لا إله إلا الله الله لا إله إلا الله Dumaza eniyasi Dumaza eniyasi Ola Hubbu da'a qad kafani Show Hubbu da'a qad kafani Tó bá tó wọn náà sọ pé qad kafani Kafa lọ́rùn kàfáyà sọ pé kọ́dí kàfáàní sọ́sàáyìn hùbù náà kọ́dí kàfáàní láùbá àlì makọ̀lá ní Allah la ilaha illallah Allah la ilaha illallah. sọ́sàáyìn àwọn àsìfẹ́ dáìdó Sheikh Al-Hafeez Imam Lekki àwọn náà wà gbó wọ́n fún Sheikh Ibrahim lẹ́ni fún wa ní tọ́ba débẹ̀. Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha illallah. ẹ tó bá máa ń lọ kúbura ẹ tó bá máa ń lọ sí kúbura ọjọ́ Jímọ̀ dáadáa lókòkò lọ́dọ̀ Sheikh Murtala bọ́gà Sheikh Murtala bọ́gà àbí ẹ̀sán wọn ni Sheikh Murtala wà sí báyìí. Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha Allah la ilaha Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah la mudadal mulki dawama mudadal mulki dawama
látara zàtàtì àì Allah la ilaha illallah Allah la ilaha illallah. مذكينا من قبل يا لا إله abode maka lele fún alhaji wa ridwanullahi Yunus Kewulere aláìlá ẹ wojú ẹ dáadáa àbígbẹ̀yìn nínú ni àbíkẹ́yìn nínú ni mùdírù ni wàláyì mùdírù ni àfáàní níkòròdú àbọ̀dé mẹ́ka rẹ̀ àwa kí gọ́fúnà wa Sheikh Ismail Mubaraku Tani bàbá ọmọ dáadáa àwọn náà fi sàlẹ́sà wọ́n ní ká gbélé fún yín káàmù wá sọ wípé ohun dúlù jẹ̀mí il máa sì kéèna bí ìkàwé la ilaha illa Allah la باقوا ما لم يقادم برابيا لا إله إلا أدني به دوث الورى ويا أدني به دوث زمن إذا برهم ما بإنرا ولا المنى والمطلب الله لا lábẹ́ ẹ̀bẹ̀ gbogbo Lagos State láàrin 5 minutes ẹ ní sùúrù so ẹ máa ní meeting pẹ̀lú national before kí kálukú tó máa lọlé lẹ́yìn lálẹ́ yìí náà ni. Oya salam aleikum jamiu bulala salam aleikum tasuba waliyo umoyasu geli geli umoyasu geli geli zigiraga gam zigiraga gili gam gam ziraga gadira gam giraga gei ala oya DHAIGMAN straight oya DHAIGMAN إلى Lagos State إلى الأمام إلى الأولى